níṣẹ́ ni ọ̀rọ̀ ló ti di woro sí woro láàrin àwọn gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn àti ẹni tó jẹ́ gómìnà àsìkò yìí ní ìpínlẹ̀ Ògùn, ìyẹn sẹ́nitọ̀ Gbẹ́ngà Daniel tó ń ṣojú agbègbè Ògùn East nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá àti gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn lásìkò yìí, tó sì jẹ́ pé lẹ́yìn tí gómìnà Dàpọ̀ Abíọ́dún tó ju bọ́ǹbù ọ̀rọ̀ lu sẹ́nitọ̀ Gbẹ́ngà Daniel ní ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, níṣẹ́ ni sẹ́nitọ̀ Gbẹ́ngà Daniel lòun náà ti fèsì sí ọ̀rọ̀ tí gómìnà Dàpọ̀ Abíọ́dún tó sọ sí i. ẹ̀rìn ti pé aró òrókùn aró rẹ̀ díẹ̀ láàrin gómìnà Dàpọ̀ Abíọ́dún àti gómìnà Gbẹ́ngà Daniel, bó tilẹ̀ jẹ́ pé ìjà àwọn méjèèjì ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ó ti bẹ̀rẹ̀ láti ọdún díẹ̀ sẹ́yìn, ṣùgbọ́n ní ọdún yìí ni ìjà náà wá lè kọjá sísọ nígbà tí gómìnà Dàpọ̀ Abíọ́dún tó jẹ́ kó di mọ̀ pé òun fẹ́ ṣe sẹ́nitọ̀ ní ilé ìgbìmọ̀ asòfin àgbà lọ́dún tó ń bọ̀, tó sì jẹ́ pé tíkẹ́ẹ̀tì tí Gbẹ́ngà Daniel lò láti jẹ́ sẹ́nitọ̀ báyìí ń gan lòun náà fẹ́ gbà nítorí pé agbègbè ibì kan náà ni àwọn méjèèjì jọ wá. eléyìí ló máa jẹ́ kí ìjà òṣèlú kó wáyé láàrin wọn, tó sì jẹ́ pé nígbà tí gbogbo àwọn àgbààgbà tí alẹ́nulọ́rọ̀ ẹgbẹ́ òṣèlú APC tí agbègbè Ògùn yìí tí Gbẹ́ngà Daniel àti Dàpọ̀ Abíọ́dún ti wá, tí wọ́n fòǹtẹ̀ lu gómìnà Dàpọ̀ Abíọ́dún pé òun làwọn fẹ́ kó ṣe sẹ́nitọ̀ kan gba tíkẹ́ẹ̀tì kúrò lọ́wọ́ Gbẹ́ngà Daniel, ìní ọ̀rọ̀ máa di gbàsgbòs láàrin àwọn méjèèjì, tó sì bẹ̀rẹ̀ sí ni máa sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ lu ara wọn, nítorí pé níbi tí wọ́n ti fòǹtẹ̀ lu Dàpọ̀ Abíọ́dún, Gbẹ́ngà Daniel wọ́n tilẹ̀kùn mọ́, wọn àjẹ́ kó wọnú ìpàdé náà, èyí tó jẹ́ kí ọ̀rọ̀ di ariwo. ṣáà lẹ́yìn ìgbà tí Gbẹ́ngà Daniel ti yarí pé òun ò gbà òǹtẹ̀ tán fi lu Dàpọ̀ Abíọ́dún àti wípé òun àti ẹ̀ka wọn jọ figagbága láti jà sí tíkẹ́ẹ̀tì, ṣáà ní inú ọ̀sẹ̀ tá a wà yìí ní gómìnà Dàpọ̀ Abíọ́dún ló máa sọ̀kò ọ̀rọ̀ sí Gbẹ́ngà Daniel. ó ní aláìmoore ẹ̀dá ni, olóhùn rántí pé lásìkò tó di gómìnà ìpínlẹ̀ Ògùn lọ́dún 2003, ó ní òun wà lára ẹni tó juwọ́ sílẹ̀ fún un tóun tún ṣàtìlẹ́yìn fún un láti di gómìnà lọ́dún náà. bẹ́ẹ̀ ló ní nígbà tó tún máa di sẹ́nitọ̀ ní ìpínlẹ̀ Ògùn ní ọdún 2023, ó lóun mọ ipa ńlá tóun kó lórí ẹ̀, òun ṣe iṣẹ́ takuntakun láti jẹ́ kí Gbẹ́ngà Daniel kí ó di sẹ́nitọ̀ agbègbè Ògùn yìí. ó ní ṣe irú nǹkan tó yẹ kó fi san fún òun nílé yìí, ó ní tó bá jẹ́ pé ní tó bá fi san fún òun nílé yìí, ó lóun fi sílẹ̀ o àti ẹ̀rí ọkàn ẹ̀. lẹ́yìn tí gómìnà Dàpọ̀ Abíọ́dún tó ju bọ́ǹbù ọ̀rọ̀ yìí lu sẹ́nitọ̀ Gbẹ́ngà Daniel, ní sẹ́nitọ̀ Gbẹ́ngà Daniel náà má jù kọ̀ ọ̀rọ̀ padà. ó ní gómìnà Dàpọ̀ Abíọ́dún ó ní kò mọ nǹkan tó ń sọ rárá àti rárá o, ó ní òsọ̀rọ̀ ọ̀nà tó ń sọ, ó ní ó kàn fẹ́ máa parọ́ ni. ó ní lóòótọ́, ó ní ló ṣe àtìlẹ́yìn fún òun láti di gómìnà lọ́dún 2003, ó ní ṣùgbọ́n òun náà san ẹ̀sùn oore fún un. ó ní ìdí èyí lòun fi ṣe alága ìgbìmọ̀ tó ń rí sí dúkìá ìpínlẹ̀ Ògùn lórí ọ̀rọ̀ epo rọ̀bì, èèyàn Gateway Oil and Gas Committee. ó lóun ti san ẹ̀sùn oore fún un, tó sì ní sẹ́nitọ̀ tóun dì lọ́dún 2023, ó ní ipa òun lòun fi jáwé olúborí o, kò sí nǹkan tí Dàpọ̀ Abíọ́dún ṣe lórí ẹ̀, àti pé kó yẹ máa sọ nǹkan tí ó mọ̀ lórí ọ̀rọ̀ náà mọ́ rárá àti rárá.